Ẹ káàbọ̀ padà sórí ètò Ògbénìtàn reality show. Bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀, ṣé ẹ gbàgbé wípé mo ti lóyún? Ìyá mi inú wọn dùn wípé nǹkan tí ìyá mi ò dúró gbà pé mo dúró gbà á. Ìyá mi ti lọ ra kọ̀ǹténà, wọ́n fẹ́ gbé síwájú ìta wa. Wọ́n ti ṣe inú ẹ̀ kí ooru má bàa mú mi. Ògbénìtàn reality show lètò tẹ́ ẹ wà ńbẹ̀ yìí. Ibi tá a ti ń mú ìtàn oríṣiríṣi wá fún wa tá a fi ń ṣe àríkọ́gbọ́n. Ìyá mi ti láìkì mi débi wípé àsọsọ́n pé mo jáde ìwé mẹ́wàá, n ò gbóyún. Mo tún lọ kọ́ṣẹ́. Mo dẹ̀ ti ṣetán. Ìyá mi ló ní kí n dúró síbẹ̀. Pé kí n fẹ́ máa dúró ṣe ńlé láì pé mo ti rí irinṣẹ́. Ṣé nǹkan tí ìyá mi fẹ́ ṣe fún mi nìyí? Mo ti wá lóyún báyìí. Kazeem lóun ń bọ̀ ní wíkẹ́ndì. Ìgbà tí Kazeem dé, ilé wọn ló dé sí. Ó wá rí ẹ̀gbọ́n ẹ̀ ní ṣọ́ọ̀bù. Wọ́n ṣe dé ṣọ́ọ̀bù, ó rí mi. Ẹ̀gbọ́n ẹ̀ wá sọ pé, ṣé bí mo ní kó má fún ọmọ lóyún? Ṣé bí mo wúrun ẹ̀ pọ̀ mọ́ ìpàlàjà ò ní gbà kó fẹ́? Ó fẹ́ máa ń mì jù mí lọ ni. Ó ní ṣe mọ́mì tòun náà ni. Alájà ò ní gbà kó fẹ́ mo kò fẹ́ bá arìn àjò ọmọ yìí jẹ́ ni. Ọmọ yìí tẹ̀ farabalẹ̀ ju kéèyàn bá arìn àjò ẹ̀ jẹ́ lọ. Ló bá ní, àǹtí mi, tí wọn ò bá ti fẹ́ ọmọ yìí òun ní fẹ́yàwó mọ́ nìyẹn. Ó bí alájà kó má fẹ́ ìyàwó mọ́. Ó tẹ́ alájà lọ́rùn kó má fẹ́ ìyàwó mọ́ o. Ní tó ṣe ọmọ ìkọ́lé yẹ kó ṣe fún. Yàrá tí mo bí tó wá mú ọmọ ẹ̀ lọ́pọ̀ ló ṣẹ́yìn tó wà nú ẹ̀ o. Má bá arìn àjò ọmọ ẹ̀ jẹ́ o. Ló bá ní, irú òwe lẹ sọ yẹn, kó ń ṣẹ́yìn tó wà nú ẹ̀. Kó ń ṣẹ́yìn tó wà nú ẹ̀. Ọlọ́run jẹ́ kó ń ṣẹ́yìn tó wà nú ẹ̀. Òun lè ṣẹ́yìn ẹ̀ o. Láíláí wò ó. Wí báyìí, fọkànbalẹ̀. Àbújá ló ń wà. Tí wọn bá gbà, mo máa sẹ́ni mọ́tò sọ̀rọ̀ bọ̀ ní Àbújá. Àwọn máa gbé lọ́kọ àti ìyàwó. Òun má ṣe tó àánú ẹ̀ o. Àkọ́rí ọmọ pé àtọ̀hún dọ ọmọ láyé. First ọmọ tátọ̀hún kókó máa dà. Ẹ wá ní kọ́ lọ ṣe. Ǹtí ẹ̀ ṣàní. Ní àǹtí mi kí mọ́ mò ń sọ fún yín o. Ló bá lọ. Ló bá ní pé bá ti di alẹ́ kí n wá. Nígbà tí mo lọ bẹ̀, mo wọlé. Nígbà tí mo wọlé, ẹnìkan kò mọ̀. Nígbà tí mo wọlé, alájà ò mọ̀. Ìgbà tí màá jáde, bóyá alájà ti ń sọ ní o. Bá ṣe fẹ́ bọ́sítà báyìí. Tí ìbá ṣe pé alájà àti ọ̀gá mi àárín wọn ò gùn, ìbá ṣe pé àwọn náà sọ fún alájà. Mo fẹ́ bọ́sítà báyìí. Alájà kùn mí. Táni ẹ? Pé dúmẹ̀. Mo fẹ́ bọ́sítà. Òun àbúkù ni. Ṣé ọ̀rọ̀ máa wò ó ṣe ẹ̀? Alájà bá ní pé, Kazeem, ṣé nǹkan tó wá ṣe lẹ́kọ̀ọ́ yìí? Ó fi iṣẹ́ tó ń ṣẹ̀ bẹ̀rẹ̀ rí sílẹ̀. Ó wá sóko lórí important things tó fẹ́ ṣe lẹ́kọ̀ọ́. Ó rí obìnrin l'Àbújá. Ó rí àwọn obìnrin l'Àbújá. Nǹkan tó wá ṣe lẹ́kọ̀ọ́ ni. Wọ́n bá ní pé kó òun, báwo ni? Kálélé. Wọ́n bá ní ẹ̀ka lẹ́mà. Ló bá ní girlfriend mi ni. Girlfriend ẹ̀. Nígbà tó jẹ́ girlfriend ẹ̀. Tó wá ń jọ wọlé tó ń jọ jáde lálẹ́. How are you? I'm fine, ma. What is your name? Mariam àbí kí ló pé? Ó bá dá wọn ló pé Mariam. Bá ní okay. Mo dá wọn lọ. Ẹ̀rù ti bẹ̀rẹ̀. Bá ní ọmọ bo ni ẹ́? Bá dárúkọ ìlú mi fún mi. Bo ni ilé yín? Bá dárúkọ ilé wa fún mi. Bá ní ọdún tá ló ń gbé bẹ̀. Ọ̀dọ̀ grandma mi. Kí ni qualification ni? Ló bá ní alájà, ṣé òru lè kẹ́ máa bèrè gbogbo question yẹn lọ́wọ́ ẹ̀? No. Mo ti rí ojú ìrí o. Àbí rírí, let's go. Ó bá ní let's go bí ti báwo, mo ní mo ń bọ̀ ọmọ sọ̀rọ̀ ní kó let's go. Ṣé o fẹ́ kọ́ lọ́wọ́ àlàkà ẹ̀? Ó bá ní ó ráwọn rí. Mo ti rí ojú ìrí sẹ̀. Ọmọ sẹ́yìn kí wọ́n kọ́ ilé yìí. Ọmọ sẹ́yìn kí mọ́ náà ni. Ọmọ sẹ́yìn kí mọ́ ni. Ọmọọṣẹ́ àǹtí mi kí mọ́ ni. Rárá o. Ṣé bó sọ pé girlfriend ẹ nísìn?
girlfriend mi ni ìyàwó àfẹ́sọ́nà mi ni alájà, ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ ọmọọṣẹ́ Ikímọ́, ọmọọṣẹ́ Ikímọ́ ni ìyàwó àfẹ́sọ́nà tiẹ̀. Wo my dear, ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀, má dàá lóhùn o, ó ti ní ìyàwó tó fẹ́ fẹ́ o, ó ti ní hijab sister tó fẹ́ fẹ́ bó ṣe wà yìí o, ó ń tàn ẹ́ ni o, ó ń tàn ẹ́ ni, má dàá lóhùn o, má fẹ́ o, ṣé ojú mi dáadáa, ṣé o ti rí orí kó mò ń bẹ̀rẹ̀ rìn ni, kò sì ní dá pé mo máa bá ẹ jà, má fẹ́ o, má fẹ́ o, wo tálàjì bá rí ẹ, tálàjì bá rí ẹ pẹ̀lú ẹ̀, òun náà ti mọ̀ pálàjì ò sì nílé lọ́jọ́ kó ní kó wá, alájì ti rí dáadáa, alájì ò ní kọ̀ọ̀kan, iná lè máa sọ pé kéèyàn má ṣe gbá kéèyàn má ṣàwò, alájì ti rí, o ti wá fún alájì ti fọwọ́ sí pé kó fẹ́, èmi ò fọwọ́ sí o, èmi ò fọwọ́ sí, lọ fún o, tó bá rọ́kùnrin tó fẹ́ kó fẹ́ kò ní fẹ́ o, wọ́n ní alájà ó mà ti lóyún fún mi, alájà ní nígbà tí ì ṣe pé dìídì o yóò ṣe lóyún fún o, alẹ́ yẹn náà ló sọ fún wọn, ó ti lóyún fún mi o, bó ṣe ṣe wà yẹn kò ní ṣẹ́yìn yẹn, kò ní ṣe o, àtọ̀ àkọ́kọ́ tí ọmọ àkọ́tàtọ̀ mi kọ́kọ́ máa provide nìyẹn, kò dẹ̀ ní ṣe ọmọ alálùbáríkà ni, bí yẹn máa tátọ̀ yẹn bá kọ́kọ́ provide ọmọ, bí yẹn bá sì bírú ọmọ bẹ́ẹ̀ mú ń lóògùn, ó máa ń jálé jánà ni, àmọ́ àtọ̀ ló provide ní gbogbo ohun tó tara rẹ̀ jáde lórí ẹ̀yìn àwọn bẹ́ẹ̀ ṣe máa ṣe oyún yìí ni o. Mariam àbí kí náà porúkọ rẹ̀ kò lè fẹ́ o, so Ikímọ́ ló fi ń fún wọn, ìgbà tí Ikímọ́ ti ṣe òṣì tiẹ̀ lọ, tó lọ fẹ́ kiri yó, ó tún fẹ́ fi ìwọ náà fún ọmọ tí ò dúná. Ibo lẹ́ ń gbé ní Tracy bọ̀ nínú ilé mi, ṣé ọmọ tí wàá bẹ́ẹ̀ ti ń ṣiṣẹ́, ṣé ọmọ kò wà bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, kí ni ẹ fún wọn lọ́mọ sílẹ̀, kò ní ṣẹ́yìn tó wà nú ẹ̀, òun ṣeré ni, tó bá fà mí lọ́wọ́ balẹ̀, tó o bá fi lè gbẹ́sẹ̀ kú ń bẹ yẹn yóò máa lọ lé wọn, alájà mi lè fílẹ̀ kó máa lọ lé wọn, tó bá ti jáde má wọnú lé wọn, tó dé mo máa tilẹ̀kùn, ó ní bẹ́ẹ̀ kẹ́ tilẹ̀kùn ló bá lọ bá tẹ̀lé mi, ló bá sunkún, ó ní má wọrí, ṣé bí mo fún ẹ lóyún ó dé ní kó má ṣe bá bẹ̀ mí fún mi nǹkan, ó ní freedom ẹ̀ kò tètè ṣe torí alájà, torí mọ́mí ẹ̀ alájà sílẹ̀ tí wọn ti ṣe àmì, ó bá dàrú ọjọ́ kejì, alájà bá wá sí ṣọ́ọ̀bù wa, mo lọ ṣọ́ọ̀bù, alájà ti pe ọ̀gá mi pé wọ́n lórí burúkú ni ẹ́, ó fi ọmọ mi fún ọmọọṣẹ́ kìíní kan, wọ́n ṣọ́ọ̀bù wọn pariwo, wọ́n sọ pé ó ti lóyún, ó máa ṣẹ́yìn yẹn níṣẹ́, ibi ọ̀gá mi pe lẹ́nu yín alájà, pé kọ́ ọmọ kékeré lọ ṣẹ́yìn lẹ́nu yín, tó lè jọ ọmọ pé èmi tí mo ti ẹ̀jọ́ ọmọ yín nígbà tí mo lóyún fọ́kọ mi ní kí n lọ ṣẹ́, ẹni kí n lọ ṣẹ́ torí pé ó jẹ́ Christian lẹ́nu yín kó lọ ṣẹ́yìn, ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀, kálẹ̀yìn lẹ bí ẹ máa ní kó lọ ṣẹ́yìn, tó bá kú kò kàn yín, ọmọ ti yá níyàwó mi, ó ní ògbọ́ràn, mo ti sọ fún un, mo sọ pé Kazeem ò lè fẹ́ pé ẹni jí ó fẹ́, ó ní ògbọ́ràn, àwọn àníkàmbá ní ọmọ kìíní kan, ó ti sọ, ó ní mo ti sọ fún un ní ògbọ́, so ti rí báyìí, wọn ní jẹ́ kó fẹ́ ẹ̀, ṣé bí Kazeem ṣe wá yẹn, kó tó tún fojú kan Kazeem láyé ìṣá, alájà, ṣe bí ìyá mi báwọn náà jókòó yìí, ó sọ fún ẹ, ó gbọ́ ni, ó sọ fún ẹ, ó gbọ́ ni, wọ́n máa pe Kazeem, wo kíní kan, wo àǹtí ẹ, ọ̀rọ̀ burúkú ló ń sọ sí mi, ọ̀kúndínlẹ̀ ló ń sọ sí mi, Kazeem wá ṣọ́ọ̀bù, ọ̀sán ọ̀làjà pàlájà, ọmọ yìí oyún tó wà nínú èmi ni mo ní, bí n bá kú lọ́la yìí, gbogbo èèyàn tó wà nígbà yìí ẹ̀ṣẹ̀ lẹ́rìí sí, oyún inú Mariam èmi ni mo ní, àǹtí mi ni mo ní o, torí tẹ́ bá jẹ́ kí n fẹ́ àyà kù, alájà ni tó bá kú màá sin ẹ́, ìwọ nìkan kọ́ ni mo bí, bẹ́ẹ̀ ni ẹ̀yin méjì kankan mo bí, mọ ọmọbìnrin tí mo bí ni, ọmọbìnrin mi 3 ni, ọmọkùnrin mi 4, ọmọ 7 ni mo bí, òkúnlẹ̀ méjèèjì mi sì wà, so èyí méjì wá fẹ́ kúrò nínú ẹ̀, akọ ọmọkùnrin 3, ọmọbìnrin 2, níwọ̀n àmọ́ wá bẹ̀rù, wú ọgbà èmi ń ṣe ìyàkọ ẹ̀ o, ṣekú ń bẹ ni, ọ̀gá mi ṣàmì oyún tó wọn, pàtó pé òṣèyún, mi ò ṣẹ́yún, ẹ̀ka sáyé bá màmá ẹ̀kọ́ ọmọ yín wá ṣe freedom,
ní àwọn fẹ́ gbààyè lénìí ní weekend lénìí báyìí ó di weekend káwọn ṣe freedom ni àwọn ò dájọ́ sí àwọn ò fi ọkọ sí àwọn fẹ́ kẹ́nìkan ṣe nǹkan kan fáwọn ẹ ṣe freedom ìyá mi wá síbi freedom mi bí àlejò ni ẹni tí ò lè rìn wá yáyà mi pẹ̀lú ó pa màálù òṣèlú gbẹ láti mo ṣe freedom tó wàhálà freedom yẹn ó wá jẹ́ kó rẹ̀ mí mo ṣe sick ni bí mo ṣe sick ni ìyá ni yáyà mi sọ̀rọ̀ pé kí ló ṣe ẹ́ kí ló ṣe wá ń ṣe ẹ́ wọn bá treat mi nọ́ọ̀sì náà ni mo ṣe lè freedom gbẹ̀yìn ní mo ṣe mọ̀ tí mi yẹn pé kí n tọ̀ mo bá yẹ̀ wò bá ní tí bá ṣe bẹ̀rẹ̀ pé mi ò mọ̀ ní ìyá mi gbọdọ̀ níbi bó ti ṣe freedom ẹ kàn mọ̀ mọ̀ ó yẹ pé Mariam ti lóyún Mariam kẹ̀ ta ló wá fún ẹ lóyún pé Kazeem tó máa ń wá ìgbà ọmọ dáadáa ni ṣé bó nípa Àbújá ló ń gbé nísìn níbẹ̀ ni tí ó bá yọjú sí mi tí ó bá yọjú sí mi ká mójọ́ kọ̀ǹténà rẹ màá bẹ́ẹ̀ tà á akínbẹ́ẹ̀ fi rẹ́ǹtì a máa sẹ́ndì owó ẹ̀ sí ẹ ó tó ẹ yanjú màá sọ fún pé mọ́mì kókó girama ní kó wá rà wọn ìyá àdúrà dẹ̀ ní girama mi muslim ni wá bọ̀ ìyá girama mi ti di christian ìyá àdúrà ní kó wá yọjú sáwọn wọn ní òun máa wá pé tó bá dẹ̀ ti wá òun ò ní ya ilé ọ̀dọ̀ wa straight ló máa wá ló bá wá àǹtí ẹ̀dẹ̀ lè wá bá ní òun ní lóyún òun fẹ́ fẹ́ mi ní o ó ní mọ́mí òun ṣe ń bá òun jà sí lọ́wọ́ wípé òun ṣe máa lọ fẹ́ èèyàn tí ó kà tó lóun sọ mọ́mí òun pé ó lóyún fún òun ní but wọ́n jù nítorí lọ ọkọ ọ̀gá mi tẹ̀lé wá ọ̀gá mi náà tẹ̀lé wá òun náà wá ó ní kàn jù nítorí lóun pé ó máa fẹ́ mi o pé kàn jẹ́ kí n ṣe ìdùnnú àbíbá iná pé jíjẹ mímu ni òun máa ṣe ìyá ìjọba ní ọmọ wọ́n wá síbí kò sí àgbẹ̀dọ̀ mo dẹ̀ ti mọ ọmọ mi mọ ọkùnrin méjì pẹ̀lú ẹ̀rí ìwọ náà ni kò sí problem o ṣé èmi tí mo tọ́ tó fi tó báyìí èmi kàn fẹ́ kó gbóyún ìyá rẹ̀ ò dúró gba nǹkan tí mo fẹ́ fún ìyá rẹ̀ gbogbo nǹkan tí ìyá òde nígbà ni mo ti ṣe fún un àwọn ṣọ́ọ̀bù ọmọ mi bá ṣí ṣọ́ọ̀bù fún wa yáyà mi ń sọ ìyá mi kéyìn yáyà mi ń sọ ìyá mi kéyìn àwọn ṣọ́ọ̀bù ọmọ mi mo ṣe ṣọ́ọ̀bù ẹ̀ fún ọkùnrin kankan ó mọ sọ pé òun ní kinní kan àmọ́ ọmọ gidi ni ọ́ òun ṣọmọ lórí burúkú ọmọ gidi ni ẹ́ jù nítorí ọdún akọyún sọmọ mi lọ́wọ́ o akọyún sí lọ́wọ́ o akọyún sí lọ́wọ́ o tó gbà tí ìyá rẹ̀ ò bá ní ìsìn yìí nǹkan kan sọ fún mi pé kíní yìí ò ní gbà ò Mariam ò bá sì ní sùúrù kò jẹ́ pé ẹbí tí ìyá kò ti gba tiẹ̀ bí ìyá kò bá gba tèèyàn wàhálà ni mọ́ ń dà Kazeem ní màmá mo tún búra fẹ́yìn náà lórúkọ Ọlọ́run ọba wípé tí n bá fẹ́ Mariam èèyàn ní fẹ́yàwó ni màmá tó ń bá ṣe bẹ́ẹ̀ ó ní má fẹ́ Mariam èèyàn ní fẹ́yàwó ni àti wípé òun ó sọ yòókù má fẹ́ Mariam lọ á sọ bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ olóko ò ní kú ní fọwọ́ wa gbọ́mọ sí ìyá rẹ̀ náà abiyamọ ni ó ní tó náà jà fún wọn bìnrin o má ò rí o kódà láti bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ yìí kò sí ìlara kankan bẹ̀ ìgbàkúùgbà tó bá ti yá tó sàmù pé kò dákọ́ mọ́ bímọ sílé ìyá rẹ̀ náà ni mo fi ń ṣe ọ̀rọ̀ tí mo ń sọ òkè má wò ó lájà tó bá jẹ́ pé sunsun bíbà ó lè fà ọmọ wa bá ṣe máa wówó yàrá kan fún nítòsí bí gbogbo ẹ fi lè wà òkè ti ṣù bí ká sí ń ṣe lọ ní yàrá ìwọ mọ̀ pé wá ìgbà tí ẹ lọ sí mọ̀jú ọjọ́ kejì wá gbàbújá lọ àwọn tó sọ fọlájà ṣe lọ bá ọ̀gá mi ṣọ́ọ̀bù mi èmi lè ní lọ ṣọ́ọ̀bù wọn wọ́n sì ń pariwo ọmọ mi wá sí láti Àbújá ó wá sí Èkó ó wá lọ sílé ìyá ìyàwó ẹ̀ àbí mo ní wọn ò fọwọ́ sí ọmọ mi ò lè fẹsẹ̀ ọmọ ibo mo ti ibo ní kí n gbé kù ìwọ gan ṣé mi ìran ilé ìwé ni ṣé ò kí n ṣe graduate ni ìgbà tí mo wá jẹ́ graduate kí mo fi ṣe ibi iṣẹ́ náà mo fi ń ṣe alájẹ take it easy alájà ayé yìí ò lè tó báyìí ayé yìí ò lè tó báyìí jábàlẹ̀ mo bá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù nígbà tó pẹ́
tí wọn ò rí Kazeem tí n bá pè á lóun máa wá òun busy ni. Èmi ò tiẹ̀ ní kó wá tí ẹ̀ pè mí kò béèrè pé báwo ni. Wá ní òun máa pè mí kí n má worry nǹkan tóun face lọ́wọ́lọ́wọ́. Kazeem ò ní pè mí tí n bá pè kò ní pick call. Bá pọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ. Wá ní Kazeem ò gbé call mi mọ́ tí n bá dẹ̀ gbé kò ní pick call. Ẹ̀gbọ́n ẹ̀ bá ní nǹkan táwọn sọ fún mi ló délẹ̀ yìí. Àwọn máa làjà gbogbo ohun tọ́lọ́run bá fún wọn ní ìkápá ló máa lò. Kò sí wàhálà. Ní ẹ̀gbọ́n rẹ̀ àti Kímọ́ ló bá mú ìyá àdúrà, wọ́n mú ìwé mẹ́ta lọ, wọ́n bá lọ sí ilé wọn. Òun náà tẹ̀lé wọn lẹ́yìn. Wọ́n bá wọlé ó kí wọn dáadáa. Àlájì wá lórí ìjókòó níjọ́ náà lọ́hùn. Ọmọ yín fún wa lóyún, ó sì ti wá pé òun lòún lóyún lóòótọ́. Àtijọ́ ìyá àdúrí, kí ló ṣẹlẹ̀? Àlájà bá ní ọmọ òun fọmọ yín lóyún láì lílé ọmọ òun sórúkọ bẹ́ẹ̀ fún ọmọ òun tó ti fẹ́ ṣègbéyàwó, ọmọ òun tó ti ṣe kinní kan. Ètò ìgbéyàwó rẹ̀ là ń ṣe lọ́wọ́. Mo ní Àlájà, Àlájà, ṣé mo mọ̀ pé Kazeem ti fún òun lóyún ni? Tó wá arrange obìnrin míì fún Kazeem kó fi ṣègbéyàwó. Ló wá fún mi lọ́mọ sí tight hand. Eléyìí tó lóyún sínú nǹkan tó máa bí tèmi tó láǹfà. Àlájà bá ní òun ò sọ pé òun fún òun lóyún o. Àǹtí Ṣeunmi ò lè sọ̀rọ̀ ẹkún ni wọ́n sùn. Àlájì bá ní ẹní sùúrù, ẹ jẹ́ kóun pe Kazeem. Àlájì àti Kímọ́ bá kàlàjì, Àlájì ò dáhùn. Bẹ́ẹ̀ sì máa wò lélẹ̀. Kódà ó ṣẹ̀ṣẹ̀ ń wọnú ilé wọn torí pé èrò tó pọ̀ tẹ̀lé wọn lẹ́yìn ló yẹ kó wọnú ilé wọn. Bí bẹ́ẹ̀ kọ́ máa lé padà ní. Àlájì jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń tijú àwọn èèyàn. Kò jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó wà lọ́rùn ẹbí àwọn. Àlájì ṣe mú fóònù ẹ̀. Hello Kazeem, ọmọbìnrin kan wà níbí báyìí. Ó lóun Mariam, ó lóun lóyún fún ẹ. O gbọ́? Ó sì lóun ti wá yọjú sílé. O gbọ́? Ṣé obìnrin kan lóyún fún ẹbí? Kazeem bá ní pé òun ò fobìnrin kankan lóyún o. Obìnrin kankan ò lóyún fún òun. Sọ sókè dáadáa jẹ́ kí wọ́n gbọ́. Mi ì fobìnrin kankan lóyún o. Obìnrin kan ò lóyún fún òun o. Ìkànnì ni Àlájà. Ẹ ṣe èyí tó. Kò lè sọ bẹ́ẹ̀ sójú àwọn. Bá pè. Wọ́n pè kò píìkì kọ́ọ̀lù. Àlájì bá tó pè. Àǹtí ẹ̀ ń pè ẹ́ ní ìsìn ò píìkì kọ́ọ̀lù ẹ̀. Gbé kọ́ọ̀lù ẹ̀. Ó rò bóyá irọ́ ni mò ń pa nǹkan tó sọ. Ló bá pè. Bá ní hello. Bá ní hello. Bá ní Kazeem. O gbọ́? O ò mọ ẹni tó jẹ́ Mariam ò fún Mariam lóyún. Ó ní Mariam ò ní. Ọmọọṣẹ́ mi tó fún lóyún bẹ́ẹ̀ Mariam ò ní. Mi ò fẹ́ nìkankan lóyún o. Ṣé mi fẹ́ ṣe wedding láìpẹ́? Mi ì fẹ́ nìkankan lóyún o. Làkọ́ ti fún un. O ò fẹ́ nìkankan lóyún kẹ̀. Ń bọ̀.